ṣé o. Agbo. Fún mi change. Brother mi ní change na. Ọ̀gbẹ́ni lọ wá aṣẹ́ èwo ni mo ní change na. Ta ni brother? Ṣé èmi ni àbí àwọn? Ẹ méjèèjì náà ni. Mo sọ fún yín kí n tó wọlé náà. Ẹ bole ti fẹ́ kí n ti rí change báyìí náà. Ibi báyìí dájú kí wá change ṣe. Ọ̀gbẹ́ni lọ wá change kó fẹ́ mi change jọ. Ó dàbí pé ẹ̀yin fẹ́ dáyàn dúró ntí mo ṣe jáde ní má dá mi dúró àǹtí ẹ. Ẹ má bọ̀ báyìí èmi ò bá rí. Wèrè. Àǹtí ẹ gbà ẹ lọ wá aṣẹ́ lára yín. Báwo la fẹ́ wá aṣẹ́ náà? Ibo lẹ fẹ́ kárí change. Ẹ má wo wèrè ṣá. Ṣé o mú mi ṣe? Ṣé o mú mi ṣe? Pẹ̀lú bàbá ìṣá. Wait. Kò sí wàhálà. So kí ló ń ṣe tó ń sá sẹ́yìn. Ìgbà tẹ fọ́gò. Mo fọ́gò ṣé mo gun ẹ ló mo súnmọ́ ẹ ni. Ẹ bọ̀ ẹ fọ́gò náà. Ọ̀gbẹ́ni bá ń bọ́ lẹ́nu náà kí n máa lọ́jọ́. Ẹ gbà ẹ lọ wá ṣe. Ṣé o wọ wèrè ṣá? Fẹ́mi lọ́rẹ́ náà kí n máa bá tèmi lọ. Báwo mo ṣe fẹ́ 100 naira? Ṣé tí bá 100 naira máa fún máa pep ní 200 ni? Ẹ ṣe bíbí iṣẹ́ rí. Wọlé kó lọ wáyà. Kí n wọlé kí n lọ wáyà. Bẹ́ẹ̀ ṣe tó yẹ ẹ lè fún yàn 100 naira. O yà kò yà wèrè ọ̀gbẹ́ni fún mi change kí n máa gbà bí tèmi lọ. Gbàǹgbà náà. Kí n fi ṣe kí ni? Ẹ lọ wá change náà bí kẹ́ gbà. Tábàdẹ̀ tí ni kẹ́ mú wá. Ṣé mo tọrọ owó lọ́wọ́ ẹ ni? Mo ní mi ò fẹ́ 100 naira tó tọ́sẹ̀ mi lèmi fẹ́ gbà. So ẹ nígbà. Mi ò gbà fún mi lọ́rẹ́ náà kí n máa lọ. Mo ní kó fún mi lọ́wọ́ kí n máa lọ. Ẹ nígbà. Ṣé nǹkan ṣe ẹ ni? Ṣé máa gbà bẹ́ẹ̀ ni? Ó wá ní fún mi lọ́rẹ́ náà jọ. Ẹ máa pẹ́ ń bẹ̀. Ó dà pé nǹkan ti ń ṣe yín. Bóyá torí mo bá yín sọ̀rọ̀. Ẹ má wo wèrè yín o. Èmi ló rí ìran wájú ẹ̀ báyẹn. Òkòtó. Farayọlá, nǹkan tó ń sọ òye mi. Nǹkan tẹ́mi ń sọ òye ìwọ. Nǹkan tẹ́mi ń sọ òye ìwọ ìwà apáyàn ọ̀dájú èèyàn burúkú yìí. Ó sọ pé nǹkan tí mo sọ òye ẹ. Báwo ló ṣe fẹ́ yé ẹ? Báwo ni kò ṣe yé ẹ? Calm down. Jẹ́ kí n farabalẹ̀ explain fún ẹ. Okay, máa explain mo gbọ́. Sórí ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí, mo lè explain. Sórí nǹkan tó rí lẹ́yìn boot yẹn kò rí bó ṣe rò yẹn. Nǹkan tí mo rí lẹ́yìn boot. Kí ló wà lẹ́yìn boot? Ṣé kò tí. Kábíyèsí ká má parọ́ oyún gbogbo wa gan ni o ṣùgbọ́n a dúpẹ́ pé ẹ padà dé láyọ̀. Kábíyèsí mo ń ṣàwọn nǹkan o ṣé ẹ rí èmi gẹ́gẹ́ bí ìyálóde àrò yìí sọ mí ayún mi ojoojúmọ́ lè gbà wá bí kéde wọn á ṣàdúrà pé àwọn alálẹ̀ ẹ̀lẹ̀ tó ń gbé yín padà sórí àpèrè yín o àsìkò lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá ìyálóde ẹ ṣeun dúpẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń pààrà náà ni wọ́n ń jíṣẹ́ fún mi ọdún dáadáa fún kábíyèsí o àṣìpá.
kò ní burú fún gbogbo yín. Orí adé á gbè yín. Orí adé á gbè yín. Orí adé á gbè yín. Kábíyèsí o. Ìyálọ́jà dé o. Ìyálọ́jà dé o. Ẹ kú jókòó, a kú ara yá. Mo yí káàtó, mo yí tòsí o. Ẹ káàbọ̀, ṣé dáadáa lẹ dé? Adúpẹ́ ìmírẹ́ mi láyọ̀, ojúrójú, Olúwa ṣeun. Èmi náà bá ti dé ṣáájú àwọn olóyè náà pàápàá. Àwọn tó dà mí dúró ni, lórí àwọn tó rán mi sí yín pọ̀ nígbà tó ń gbọ́ pẹ̀lú inú wọn dùn. Jet Li àti Jackson. Àwọn méjèèjì mò ń bá sọ̀rọ̀ lórí fóònù ló jẹ́ kí n pẹ́, àwọn náà fọ̀rọ̀ dá mi dúró. Wọ́n ní kí sàmà kí kábíyèsí. Mo ní ti bá ti dọ̀ máa jíṣẹ́. Kábíyèsí. Ọ̀tún ẹ dúró. Àwọn olóúnjẹ báwọn. Àṣìpà ó mọ àwọn tí Ìyálọ́jà sọ. Ìmọ̀ wọn. Kábíyèsí àwọn tí ń bá Ìyálọ́jà náà sọ ní. Abájọ Ìyálọ́jà ẹsẹ̀ yẹ. Abá gbogbo ìgbà yẹn máa ṣàrí pé ẹ̀rú lẹ́dẹ̀ ẹ̀ẹ̀kan dúdú ẹ̀ sì sọ fún wa pé àwọn tí ń rán sọ yín ni. Oyin ẹ pé ọ. Ó mà ṣe o. Mo tún bá dùn pọ̀ yín lágbára o, kò máa dá kéèyàn ọmọ kàwé rárá. Mi báwa náà rán ọmọ wa bàbá kà àwọn ọmọ wa ń kà wọ́n sì fún wa lésì nǹkan tó ń kọ́ lọ́hùn. Nínú ọ̀ṣọ́ mi ìbò o, kábíyèsí àwọn tí mo máa ń sọ yìí máa ṣèyàn kékeré tó fi ń wé àwọn télọ̀. Jet Li òun ló ní TikTok. Jackie Chan ẹ̀gbọ́n ẹ̀ òun ló ní Instagram. Èmi náà sọ bẹ́ẹ̀. Ẹ dákun o Ìyálọ́jà. Àwọn tẹ́ tí wọ́n ń sọ yìí kí tún báwo làwọn ṣe tún jẹ́ dúdú inú àbí funfun. Kábíyèsí mo ṣẹ̀ṣẹ̀ rántí ni ibi tí Ìyálọ́jà ti máa ń yáwó nù. Àjíbá ibi tí Ìyálọ́jà ti ń yáwó nù. Ọ̀rẹ́ mi o. Wọ́n ń fi gbogbo ọjọ́ dára sí bí ẹgbẹ́. Àṣírí ẹwà rẹ mú. Ẹ kàn ṣáà máa ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́. Ẹ̀dẹ̀ ní iṣẹ́ àwò dípò yìí tẹ́ fi ń bọ́ sí fọ́sọ̀hún. Kábíyèsí ẹ mọ̀ owó tí ọjọ́ yìí. Ṣé ẹ rí àwọn méjèèjì tí mo sọ yìí? Jet Li àti Jackie Chan ẹ̀gbọ́n. Àwọn méjèèjì fọ́tò tán ní ìyá. Ara nǹkan tó ń ṣe TikTok, Instagram méjèèjì tó ń ṣe àmàyà nìsín. Mo wá ìfọwọ́ṣẹ́ sí wọn gbogbo wa fọ́tò wa ti dé ìlú òyìnbó lẹ́rìí àwa náà ṣe lọ bẹ̀. Ó yẹ ẹ jẹ́ ká ya fọ́tò kí n ṣe Snapchat gbogbo yìí káwa kábíyèsí gan náà máa dùn. Ó yẹ ó yà tí máa ti ya fọ́tò yẹn ní Snapchat gbogbo wa máa ṣe máa fi ránṣẹ́ sí Jet Li àti Jackson. Kábíyèsí náà ẹ má bínú àwọn dàbí pé kò gbé yín lórí ìjókòó àbíkẹ́yìn náà dìde kẹ́ bá wa dọ́gba ẹ bá ti bá wa dọ́gba ó yà àwọn ti fẹ́ yá. Ó yá ẹ lanu ẹ dijú ẹ rẹ́rìn ẹ wò pé mo ṣí ẹ sọ̀rọ̀ Kábíyèsí Instagram àti TikTok ti pa kábíyèsí o. kì í pààyàn wọn kàn máa dìde jókòó máa tún yà ní kì í pààyàn. Kábíyèsí Obìnrin lèmi o obìnrin lèmi o. Ìyálọ́jà. TikTok. Instagram. Abbey. Ìgbà wo ló fẹ́ ronú dà? Ṣé o mọ̀ pé nígbà tí mo jáde lọ lẹ́kọ̀ọ́ ibi mo fi lẹ́lẹ̀ sí? Mo tún padà bọ́ sí mo ṣe wà lórí ìrònú ìná. Àbí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Òbí ẹ̀ wọ́n mọ̀ pé ó nífẹ̀ẹ́ dájú ẹ̀. Wọ́n kárí wọn pẹ̀lú náà ẹgbẹ́ ni. Kódà wọ́n sìn kò lọ sí ìkan tó máa ṣe bí wọ́n ti sìn. Mo máa lose customers now. Ẹ wò mo ti ń bá wọn sọ látàrọ̀ ìrònú ò dá nǹkan ẹni tó ti kú àwa tó kù láyé ní ká ṣayé rẹ̀ ẹ jọ ẹ ṣara gírí. Rẹ̀mí ṣé màmá títí wọn rà ọkọ sílé ni
ìwọ máa bèrè iyọ̀ màmá ẹ̀ náà máa tọrọ ìṣáná. ẹjọ torí iyọ̀ kékeré tí mo tọrọ kí ló ṣẹlẹ̀. nǹkan tó yẹ kí n ṣe fún yín. rẹ̀mí sórí ẹ̀ pé ṣáà tó fẹ́ tó bá sọ̀rọ̀ rẹ̀mí sórí àwọn ẹni. wàá kàn sọyàn di rédíò àsọ̀rọ̀mágbèsì. Búra kí ni problem ẹ no kí ni problem ẹ gan ló ti yẹ tí o bá tẹnu mọ́rọ̀ báyìí tó bá gbẹnu lórí ọ̀rọ̀ báyìí àfi kọ́ ta ẹ̀kú tibẹ̀ kí ni problem ẹ aṣọ̀rọ̀ ìlànà àdọ̀ká tó sùn mo ní mo ti gbọ́ pé má bínú n tó fi jí mi láàárọ̀ yẹn gé ni mo ní mo ti gbọ́ pé má kí ló tún fẹ́ gan. mo mọ̀ ẹ́ dáadáa ni kò sọ̀rọ̀ o ti gbọ́ níbẹ̀ nǹkan tí mo fẹ́ ni pé kò sọ wípé a ní ṣe má sọ wípé o ti gbọ́. n tó fẹ́ nìyẹn pa àní ṣe àbí ok kò sí problem. kò sí problem. farabalẹ̀ àní ṣe mo ti gbọ́ àní ṣe. irọ́ ni ìjàlẹ̀ irọ́ ni wọ adébọ̀lẹ̀. kí ló ṣẹlẹ̀. bámjọ túkè yára rẹ. kí n yọ túkè ṣọ máa fún mi lọ́dẹ̀ náírà charge ni àbí kí n yọ́nú ẹ̀. máa fún ẹ létà láìda ní ìtẹ̀sí ẹ̀ ṣáṣá. ẹ̀yin yóò ṣe rí báyìí ṣó fẹ́ bá ayé mi jẹ́ ni kí ló dé tó yí máa ṣe báyìí ná kò síjọ́ tó wá bíbá ẹ̀rí tó fún mi ń charge rí gbogbo ètò jẹ látijọ́ ìṣó ti sanwó ẹ̀. kí ló ṣe àjọ wa náà ni ṣáà mo máa fún ẹ papọ̀ yá ìtumọ̀ ayé tẹlẹ pẹ̀lú ilé ìyá ṣe papọ̀ wà máa fún ẹ létà ṣe bá sára ń tẹ sójú ẹ. èmi àti ẹ̀ òjò wa gbogbo àbò mi lọ ó ṣàárọ̀ abẹ́. ẹ bá ń ṣe náà báyọ̀ ṣe bẹ́ẹ̀ mo tún kébé ṣe ní bọ́jẹ̀tì náà ṣáà ti yí ẹ àárín ilé tán. kí ló ń ṣe wọn yẹn bẹ́ẹ̀ sọ òun kò ń jẹ ń jápámọ́ ni ló máa ṣẹ́gun a máa bójú àwọn ajá níbà yìí o bá bójú àwọn àwọn abójú ẹ̀ jẹ́ ó ṣe báyìí ó ti yẹ nàìjíríà kan jẹ gbèsè tó jẹ gbèsè ọ̀yẹ̀ máa ń ṣe fẹ́ pápá tó tójú ọ̀sẹ̀ wá ń tunu ọba ẹ̀ kò ń ṣẹ́jú ẹ bí mo ti ń fún ẹ ni wàá rí padà wá ń jọ mi láàárọ̀ kùtùkùtù kò máa kó tiẹ̀ báyọ̀ ni. wo táyà ni mo bá àgbà táyà ẹ̀ nírọ̀lẹ́ o lóṣù. ọmọ ọba o. bàbá. ó ga o àlàáfíà ni. akọ máa lejú ṣáwà máa lejú ṣáwà ó jẹ́ láà take time láti calm down. ẹ jọ mi ò ráyè ẹjọ́ ní nǹkan tẹ́ bá bá wà lè kẹsàn. ìwọ gbọgbọ ìmú bá wá ìwọ gbọgbọ ìwọ ìmú bá wá ìwọ. bí bá yà yín ẹ̀sán nǹkan tẹ́ bá wà. wo màdàmú mi wọ́n ní ṣe fẹ́ rí ẹ nílé mo ti dáwọ́ ìdàgbò kéèsì mátà ìhàrá ìsìn orí ọ̀rọ̀ ẹ láti bẹ̀rẹ̀ títí dé ending dẹ̀ fún pé mo ní ìwọ̀n ìfura pé màdàmú ẹ̀ kọ́ ṣàkọ́ ní kí n máa fi gbogbo wa wá ìbàdàn. kí la wá fi ṣe bí os ò lè ṣe fílẹ̀ pé yóò bá ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ tí bá ti close lálẹ́ ẹ bá mi sọ fún ọ pé mo máa wà ẹjọ́ mi ò lè fi ibi ilẹ̀ fi yàn. kí ìṣe ẹ wọ́n pé kó wá jẹ sára ọjọ́ wọ̀ọ́nù ṣọ́ wọ́n ní kó mi kó wá ní àbẹ̀ wọ́n ní kó mú yọ̀ wá. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ń sáré ṣe ká jọ lọ. ẹ ò sọ̀rọ̀. ọgọ́rùn-ún nígbà. mo faramọ́ wo mo ti múra dání àwọn kan jẹ́ pé kò gbé ní o ọgbọ̀n nílé láti ní ìjọ tó ọba fẹ́ fún mi ní Sàgámù àti jẹ̀pì yẹn wọ́n fún ọ ní balance. gbogbo ẹ̀ máa fún ọ ní balance ọgbọ̀n níbẹ̀ bí òkú mẹ́wàá kò ní jẹ́ ayé rẹ̀ ká ayé rẹ̀ dá ìyá lọ́jà. orí rẹ̀ fẹ́ kéèyàn ṣe mú ọ̀hún bàbá ẹ̀ka rẹ̀ ká sọ̀ orí ẹ̀mí sọ ọ̀gbọ̀n sọ fún ìyàn kankan ní ìjọba ọmọ ẹ̀mí mọ́ yóò lè fi lè ṣiṣẹ́ o náà bá sọ fún ìgbà gbẹ̀rẹ̀ lọ́dún ìṣẹ́ tọ̀. Yes. Ká nìyẹn.
Ó mà ṣàárọ̀ kùtùkùtù. Ó ga àwọn ọmọ ńkọ́. A dúpẹ́. Ilé ńkọ́. Àlàáfíà la wà. Ó ga ò wọ́n ọ̀dẹ sọ fún mi pé ń bọ̀. Mo ti sọ fún wọn pé mò ń bọ̀. Ṣé kìí ṣe pọ́n ti jáde? Ẹ̀rọ wọn wà ní. Ẹ bá mi pè wọ́n wá. Kí ni kán fún yín? As usual. Mo jẹ́ ìlú. Abbey! Abbey! Mo ń bọ̀ lẹ́jẹ̀ bá yín pè wọ́n. Okay. Ẹ̀gbọ́n mi ikú àtijọ́ àlàáfíà náà wà. Kò sáàbò ni. Èmi ni mo ní kán fílẹ̀ kí n tẹ́ra mi lọ́rùn kó má lọ tún gbé yòókù lọ. Favourite mi gangan nìyẹn. Ìpẹ̀lẹ́ ẹ̀gbọ́n ọ̀rọ̀ tí mo ní kí n wá rí yín fún ṣe mọ̀ pé àti wúrà ọ̀la mo wí bọ́. Tó bá yá wá ni mo tún bẹ̀rẹ̀. Ẹ jọ̀ọ́ ìgbà téèyàn mẹ́ta jókòó síbi táwọn méjì kan dìde tó láwọn fẹ́ lọ sọ̀rọ̀ ṣé òun ṣe pé ẹnì kẹta ẹ̀ náà ń ṣàbòsí ẹ̀. Ó dà pé àǹtí tó ń pè láǹtí àjọbí táìmù ti tó fún mi láti wọ wọn. Kí ló dé ṣọ́fẹ́ dàrin mi àtọkọ mi rú ni àbí kí n tiẹ̀ lọ bá nìkẹ́. Irú àwọn àna báyìí wọ́n dẹ̀ máa ń poison wọn gbẹ̀yìn àbí kí ni ìjókòó mi ń bí. Jókòó ṣé o dẹ̀ serious nǹkan tó ń sọ fún mi. Mo mà kí n ṣe tí mo lè parọ́ fún un. Jọ báwo ló lè sọ pé ó ṣe náà. Wọ́n kọ́kọ́ wọ́n fọwọ́ pa mí lójú títí wọ́n wá gbọ́ wọn lọ síbi. Má sọ mọ́ má sọ mọ́ sẹ́ ìwọ̀n wọn akọ́yàn lára ni. Nǹkan tí mò ń sọ ẹni kọ́ ló ti máa ń ṣe fún mi tó wọn máa fojú bọ́ṣọ lára mi mi ìdẹ̀wà comfortable mọ́. Àbí ìjọ ọ̀la ni Adébọ̀wálé di oníranú ọkùnrin báyìí. Àbí. Òdejò náà àtijẹ́ta ni mo ti ń bẹ̀ ẹ́ àṣìṣe ni èmi gan ò lè sọ pé nǹkan báyìí ló sún mi sí wá fi yàrá wa lẹ̀ wá zoom sí guest room for the past over 2 days now jọ náà mi ìwọ̀n tó sún mi sí jọ má bínú.
Ìwọ ló gbóúnjẹ wá ní. Máa tọ́ta ara ẹ̀ ṣá gbé sílẹ̀ bẹ́ẹ̀. Why tí wọ́n ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn? Tó ṣe lọ́sàn tó ṣẹlẹ̀ ẹjọ́ yẹn fún ìyàwó mi. Why would you do that? Mi ò ṣe ní sọ. Nǹkan tẹ́ ṣe yẹn náà ṣe gbọ́ sétí. Kí ló ṣe tí ì ṣe gbọ́ sétí? Ṣé bèbí ni wọ́n ní? Farabalẹ̀. Gbogbo ẹ tún ti bẹ̀rẹ̀ o. Gbogbo bẹ̀rẹ̀ mi àti ẹnì kan ṣàlàwà ń bí. Wọ́n sọ fún ọgbà ìfọwọ́ àpẹẹrẹ. Fún mi lẹ́yìn àwọn. Fún mi lẹ́yìn. Ọmọọba. Kí ló ṣẹlẹ̀? Ọgbọ́n mi ní kí ló dé àṣẹ ìdìbò kan ni mo bá sọ̀rọ̀ látàrọ̀. Ewu ẹ fi mi lẹ̀, mi ò ráyè ẹjọ́. Kí ìṣẹ̀lẹ̀ yìí mo bá sọ ìwọ ìjẹ́ pé gbàgbọ́ máa wọlé rẹ̀ kí ìṣe ẹ̀. Ẹ̀gbọ́n, máma bá ń sọ̀rọ̀ níta ìfi mi lẹ̀. Hello, Wúrọ̀lá. Hello, Adémi. Kí ni ìtumọ̀ ètò ṣe yẹn náà? Why tó ṣe máa rán Abbey kó gbóúnjẹ wá fún mi lọ́fíìsì? Kí ni mínì nìyẹn? Má bínú sí mi ọkọ mi. Ṣé bí Adékìkẹ́ òun ni ó sọ pé kí n bá òun fi nǹkan ránṣẹ́. Níwà tí mi ò bá ṣe kíá, ẹni tí mo fẹ́ lọ gbé fún ó máa lọ. Wọ́n tó fà á nìyí. Ìyẹn wà understandable. But at least next time wà á pè mí pé èèyàn kan báyìí ó ń bọ̀ lọ́fíìsì ó ń gbóúnjẹ bọ̀ ó mọ̀ kí mi ò láìkí kí any other person máa sáàbì lóúnjẹ. Ṣé bí Abbey ni kò ṣáà ṣàlejò wa? All right, I'll see you later. Irú ọlọ́mà sọ bẹ́ẹ̀ mọ̀ àwọn ọmọ tí ò lépo lójú rẹ̀. Wọ́n máa fọ́n bu ṣáàmì ọmọ ìlú ilé tó dé tó bá gbọ́ sórí bẹ́ẹ̀ wọ́n á jábọ̀. Onísọ́lá mi ò gbà yẹn wọlé. Àwọn ọmọ òde òní má jẹ́ ń tàn tó bá ṣe mú wọn náà ṣe máa mú wọn. Tó bá mú wọn bí ọmọ àwọn náà mú ẹ bí ìyá. Máa tán rẹ̀. Ṣùgbọ́n tó bá máa treat wọn àwọn náà máa ṣe é báṣubàṣu bó ṣe wù wọ́n. Okay, take for example Abbey mi. Wọ́n náà wo bọ́mọ yẹn ṣe é ṣe. Even ọmọ tó jọmọ ìyá mi ọmọ bàbá mi gan kò wà dáadáa bí Abbey ṣe ṣe. Ibi Abbey tó gbé lọ yẹn ọwọ́ mi jábọ̀ ní sá. Alálùbáríkà ọmọ lọmọ yìí. Ẹni bí kì í ṣe gbọ́dọ̀ ilé wa ni wọ́n snatch ẹ̀. Snatcher ni. Ọmọ gidi lọmọ ìlú ìtọ́. Ọmọ Abbey yẹn yàtọ̀. Ọmọ yẹn very different. Bọ́sù. Èló lẹ ra ọjà tẹ rà ní last time? Tológun 250,000 ti jẹ́. Èló la fẹ́ ta gọ̀gọ̀ èló lè rè máa jẹ́. Ilé sọ̀rọ̀ báyìí ọjà tẹ fẹ́ rà 50,000 láàárọ̀ tẹ́ ẹ̀ bá tètè rà tẹ́ padà lọ nírọ̀lẹ́ wọ́n á tà 70,000 tẹ́ bá tún wá lọ ń ṣèròjú pé kò sólọ́mì tẹ́ wá padà lọ́jọ́ kejì wọ́n á tà 100,000 ó náà wá bá wa ta nǹkan ti wọ̀n. Àmì o àbírú kí wàá lélẹ̀ ìbá Abbey Abbey wá. Gbọ́ kí ló dé báwo lọjà yìí ṣe wá rí báyìí 250,000 kí ló dé èló la fẹ́ tà. Ọjà tààrà 250,000 tààrà lánàá. Kí ló ṣojú ẹ̀ tó ń jẹ́? Ẹ wo ẹ má jẹ́ kí n parọ́ fún yín àná nǹkan tààrà 200,000 ni. Abbey kí ló dé tó fẹ́ já mi lára jẹ ni. flex ni ọwọ́ mi kọ́. Ó wá sọ pé tá a bá délé pé ká sọ fún yín pé 250,000 nǹkan tààrà. Irọ́ ló ń pa fún yín o irọ́ ló ń pa. Abbey ṣe bá jọ sọ̀rọ̀ yìí lánàá pé 250,000 ni ọjà tààrà o ọdẹ wà bẹ̀ bàtà sanwó. Bọ́sùn gbọ́ ṣé lóòótọ́ ni. Má lẹ fún mi jí dọ̀bálẹ̀ ṣé wà. Ṣé o mọ̀ pé tí bá ní kó má jèrè ṣé o mọ̀ pé mi ò. Àǹtí mi má ṣe pé tí ń ṣe.
ní ìwọ tó jọ ọmọ ìyá mi ọmọ bàbá mi Bọ́sún ló ṣe báyìí rẹ́ mi jẹ mi ò máa mọ́mọ́ irí láti ibì kankan mi ò máa mọ́mọ́ irí ló ṣe báyìí ṣòótọ́ pẹ̀lú mi so gbogbo ọjà tó ti ń bá mi rà láti ọdún yìí wá bó ṣe rẹ́ mi jẹ rèé ọpẹ́lọpẹ́ ọmọ ìlara mi ó yá dìde kó máa lọ ọmọ mi omi ṣàlejò ẹ̀wọ̀n tí n bá bú ẹ̀ mọ́ ibẹ̀ yẹn. Abbey. Kí ni bó ṣe ń ṣe látijọ́ iná kan nìyẹn. Ẹ̀rù ń bà mí náà kó mọ̀ lọ́nà mi nílò lára mi. Wọ́n á ṣe ọkọ mi. Bí ìmọ̀ràn pa ni o. Ha! Wo lásìsì ń lọ ìwọ ni màmá rán lọ lájà mi ò mọ pé ọmọ burúkú lọmọ yẹn bẹ́yìn tí ò bá ṣe pé wọ́n tó táṣìírí ẹ̀ fún mi ṣé mo lè mọ ní Abbey ò máa ṣe. Abbey gbogbo eléyìí tó sọ ní pé Big Daddy ṣe sí ẹ Abbey tó bá jẹ́ èmi ni Big Daddy ṣe sí wọ́n máa gbowó ọmọ wọn ni wọ́n sọ wọ́n di mága. Ọ̀pẹ ṣé o gbọ́ nǹkan tí wọ́n gan sọ fún rẹ̀ báyìí mo máa ti dá sí mi ju kí n ṣe orúkọ bẹ́ẹ̀ fún ṣé fẹ́ kí n fi ojú olóore mi kún gini kí wọ́n máa fẹ́ ọkọ wọn kí n máa fẹ́ Big Daddy. àwọn ọ̀rọ̀ tí bá bẹ̀ sí gbowó lọ́wọ́ wọn sì tó bá tún jọ́dọ̀ mọ́ màá kọ́ ojú òun fẹ́ kọ́ tún máa fi máa lọ. wọ́n lè mọ̀ kò sí nǹkan kan wọ́n lè mọ̀ ṣé wọ́n fẹ́ kán mọ̀ ni kò sí nǹkan kan tó máa ṣe wọ́n kàn máa gbowó ọwọ́ wọn ni máa gbowó ọwọ́ wọn nìkan tí mò ń sọ fún ẹ wọ́n gbà á. tó bá wá insist pé àwọn fẹ́ dé bẹ́ẹ̀ kọ́. ṣé gbogbo èèyàn tó lọ sí Israel ló dé Jerusalem wọ́n lè dé bẹ́ẹ̀. bá ń ṣe kó jẹ́ bó ṣe jẹ́ ni mo ti ń mìsì ẹ̀ bàjẹ́ bọ̀ mo mọ̀ pé ó wà important ó dandan kóbìnrin lọ lé ọkọ ẹ̀. Mọ́mì ẹ wò èmi gan ojú láti jọ ìyẹn mi lè parọ́ fún yín o ẹ mọ̀ pé àwọn Yorùbá náà ló sọ pé wòsàn dèmí kò lè dàbò ní sọ olówó kadẹ tí wàá gbòòrò ká ẹ báyìí. ẹ ṣáàjọ torí Ọlọ́run èmi ni kò máa rò mọ́ lára èmi àtọkọ mi ó ṣàmọ́ bá ṣe mú gẹ́gẹ́ bí ọmọ torí Ọlọ́run tí wàá ní kò rò ṣùgbọ́n kóbìnrin ò lè ṣe kó má ṣe ṣe à lè ṣe ká má ṣe tiwa Yorùbá dẹ̀ ní onísùúrù ló ṣe kí ni ló ń ṣọkọ obìnrin ṣe. ọmọ mi náà ni kò sí ọkọ mi. ẹ máa ọ̀rẹ́ èmi náà máa miss yín náà ẹ máa ọ̀rẹ́ máa bá yín ṣe fídíò call all the time. Video call. ẹ náà miss me. ẹ máa ọ̀rẹ́ máa ṣe weekend lọ́dọ̀ yín náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ wo aláwàdà ni ó kàn ń sọ nǹkan tó wù ní weekend kan ó serious. Don't worry, it's fine, it's fine, it's fine. ṣé èdè jẹ́ kí n parí ẹ̀tàn náà tí bá wá fẹ́ sí tí ò tí wọ géèjì dáadáa màá ní kó fún mi sí. irú àwọn oúnjẹ bá ọ̀rọ̀ máa fara balẹ̀ gé ni. òun ló gbẹ́gẹ̀lẹ̀ tí. n gbọ́dọ̀ rọ́ọ̀ṣì very succulent. ọ̀gbọ́n bọ̀ wọ́n bá jẹ́ pé tó ń bọ̀. Mọ́mà, kí ló ń dé táwọn náà wọ́n ti ẹ tí kò ní? Nẹ́tíwọ̀kì mi. Àǹtí Àyọ̀bí. Ìyàwó mi. Báwo lẹ ṣe mọ bí? Àná ni. Mo mọ̀ pé
Abbey ó júwèé bíi fún mi ṣé wọ́n pé mi tí wàá kí wọn látìgbà tí wọ́n ti máa rí náà ni ó wá ní kí n wá kí wọn. Èmi kàn kọjá lọ ládùúgbò mo ṣe ní kí n wá rí kọ́sítọ́mà mi mi bá bẹ̀rẹ̀ sí pé fóònù ẹ̀ ní ò lọ mo ní kí n yẹ. network ni mà. network ni èmi tó ti pè tó lójú pé mo wá débí ọmọ pé mi tí ì lágìrà ẹ̀ kí n rárùn. Mo jẹ́ èyí. Mo láìkí ẹranko àfi bí kọ̀lọ̀kọ̀lọ̀. Mama, kí lẹ máa jẹ? Omi ti tó mi. Oúnjẹ wà nílé, rice, ẹ̀bà gbogbo ẹ̀ lá nílé. Ṣebí ilé ni ilé mi, fún mi lómi, mú wa òkè pẹ̀lú. Ṣé omi tútù àbí ordinary water lẹ́lẹ́? Just ordinary water. Bẹ́ẹ̀ni mú as usual. Mo láìkí kìíní. Ẹ̀bà jẹ́ ẹ̀kọ́ fún láìpẹ́ o, bá lẹ́gbẹ̀ẹ́ o. Yíyá ọkọ mi. Ìyàwó mi, o bá dẹ́jẹ̀ bá. Ẹ̀bà ifá ìgan. Mo jẹ́rìí. Yóò bá mi tó dọ̀rùn tó dáa kí mo fẹ́ máa wá kiri fún. Bóò ni àwọn ọmọ ń kọ́? Àlàáfíà ló wà. Àwọn adé kì í tẹ́. Ṣàlàáfíà ló wà. Àlàáfíà ni gbogbo wọn lọ. Oyún wà fi ti ẹ̀jẹ̀ bóò ni my dear kú tọ́jú wa. Ìjọ mẹ́ta. Ìyá àbèjì ojú ẹ̀. Ìbejì kẹ ẹ wo mi ò ṣe wàhálà ìbejì o ẹyọ kan ti tó mi báyìí. Ẹ má dá lóhùn èmi ni mo mọ nǹkan tí mo ṣe síbẹ̀ mẹ́ta. Mo tiẹ̀ jẹ́rìí mo bẹ́ẹ̀ ni bó ṣe máa rí mi. èyí méjèèjì lè mọ̀ ẹ́ o. Ó tiẹ̀ dá oúnjẹ yìí mo ṣe lọ́wọ́ ní kíchìn kí ẹ sáré lọ. Ẹ dúró jẹ́ kí n tẹ̀lé. Báwo lẹ ṣe yọ olùjókòó ẹja rí kí ẹ sáré lọ ṣé wá. Mo ní gist fún yín nìyẹn. Gist wa. Ẹ jẹ́ kó jẹ̀lẹ̀ kó jẹ́ lọ́pẹ̀ rọra. Ká sunkún èké ṣí bí ẹni ìyà ń jẹ lórí irọ́. Ipò kan tí mo ṣe. Ká gba ọkọ ọlọ́kọ báyìí ká tún parọ́ mọ́ lọ́kọ. We are living now. Mi ò fẹ́ gbọ́ anything. Ká sọ̀rọ̀ ara wa lẹ́yìn ká dẹ̀ máa jówó ara wa. Babe ṣùgbọ́n pọ́bìnrin ló ń jẹ bẹ́ẹ̀. Ṣé owó ẹ̀ ló yẹ kó wá sí bíbá ẹ̀ tó bá jẹ́ ẹni tó lójú tì? Kí ni ìwọ náà ń ṣe ń bíbá ẹ̀? Ṣé bí ex káfí ni ìwọ náà? Òfin tó mégún mi ló mẹ́lẹ̀ àti ẹ̀. Ó bá tẹ̀ parọ́ fún wa pé honorable kan ló ṣe léyìí. Kò ní wọ small girl big girl. A mọ̀ pé code ni gbogbo ẹ̀ náà. So let the party begin. Wọ́n ti fi tẹ́jú ṣògo owó. Tó o bá rìn jẹ́jẹ́, wọ́n á fi ẹ́ wégbìn. Tó o bá tara ṣàṣà, wọ́n á fi ẹ́ wé gàlà. There's something you don't understand. This is a cost party. In fact, Ogbowo no shit. You know what? We are done here. Ẹ wò ṣe rí ọ̀rọ̀ ọlọ́bàdé yìí ni mo tún wá rí yín fún un. Ẹ̀gbọ́n mi ṣe mọ̀ pé mo ti ń sọ kínní látijọ́ yìí. Ṣé ẹ rí àwọn olóyè wọn ò jẹ́ kí n gbádùn especially ìyálóde yẹn. A kàn ṣe meetings ọ̀kan meetings ni. Àjọbí ṣé nǹkan mi ò sí bẹ́ẹ̀? No, ṣé nǹkan mi mo ní mi ò jọba. Gbogbo àjọba kò bá mi lẹ́jẹ̀ mu. Ṣé nǹkan mi ò sí bẹ́ẹ̀ ni? And anyway, iṣẹ́ tí mò ń ṣe gan kó fàyè lẹ́fù sí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ náà. Ẹ wo ìyọkọ mi ṣe rí ọ̀rọ̀ àjọba yìí ṣe rí èmi àtọkọ mi
ààyò àwọn ibi ò pa wá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fi ọ̀rọ̀ ọba ìsílẹ̀ ẹ jọ̀ọ́ mà. Ìgbà tó ní pàtó sọ̀rọ̀ pé fẹ́ kó òun náà dá sí ṣe mo sọ fún ẹ ṣé o rántí the other day tó wá bí tó lóun fẹ́ bá mi sọ̀rọ̀ tí mo ní ká jáde tá a sọ̀rọ̀ wá gbé ẹ tí mo wọlé padà tó bẹ̀rẹ̀ sí ní ṣòwò ní attitude tó ṣe kínní reason rí ọ̀rọ̀ tó wá bá mi sọ gan rí mo mọ̀ pé disposition ẹ sí ọ̀rọ̀ yẹn òun rè kí ni mo sọ fún ẹ wípé kò ní sẹ́pọ̀ntì ẹjọ́ tán. Esma ẹ wo peace ni mò ń wá nínú marriage mi all I want is peace ṣe rí gbogbo wàhálà lọ́njọ́kọ̀ sí abúlé àwa ṣe bí local champion yẹn mi ò fẹ́ ẹ jọ̀ọ́ mà. kò lè disturb peace marriage ẹ̀ àǹfààní ńlá máa wà nínú kájọba ẹjọba yìí connections lóríṣiríṣi opportunities pọ̀ lóríṣiríṣi gbogbo àwọn ilẹ̀kùn tẹ́lẹ̀ ṣí tẹ́lẹ̀ gbáyà ọba ìlú màmá ṣí fún yín ẹjọba yìí gbogbo àwọn mineral resources tó wà ní ìlú wa báyìí ọba ló máa bá lórí gbogbo ẹ wò pàbàmbarì ẹ ṣe tún fẹ́ gbọ́ nísìnyí báyìí wọ́n ti discover epo nílùú wa bẹ́ẹ̀ ni mo sọ. Àjọbí fi ọlẹ. iye ọkọ. ẹ ṣàjọba yìí ẹ jọba yìí níṣẹ́ ẹ jẹ́ Adébọ̀wálé ni yóò jọba ta ìjọba kọ́ ni yóò jọba ó yá ó kò ń jẹ a ti bẹ̀rẹ̀ sí jubilate láti ìsìn. ó kò ń jẹ ní. ṣó jẹ lẹ. a ṣe ilé ẹ̀ṣẹ̀ wọ̀ pé káàntì lè bí. ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mò ń bọ̀. wọ́n fẹ́ kó jẹ gan ẹ̀ fún jẹ ká ẹ̀. ẹ má bínú. Jati wele. I mean, baby, can you imagine? I don't understand. Kí ló dé pé àwọn nǹkan immorals ló máa ń reign these days? O fẹ́ ṣe photo shoot lóyún, o fẹ́ ṣe photo bọ̀ àbí kí ló máa ń pè? O wá lọ sẹ́gbẹ̀ẹ́ omi. O lọ sẹ́gbẹ̀ẹ́ omi lọ ṣe gbọ́mọ ọlọ́mọ lọ sẹ́gbẹ̀ẹ́ omi. Tó bá yánsí tọ́mọ bá dàgbà tẹ́ bá bí yẹn tí ẹ bẹ̀rẹ̀ sí máa ní lára tó ní bàbá tó ní ìyá lára ẹ máa sọ pé ogun ayé kan ló ń dáyàn lára. I don't understand why people don't reason. Like sometimes we are the architect of our own problems. It's just what is trending. It makes sense now. Really? Kò sí nǹkan tó wà ń bẹ̀. Yes, no. For instance, now I'm thinking pé kí mi lọ sí express kí mo ṣe shoot baby shoot nílé. Kí ló feel? Ṣé o ti lò gbọ́n láàrin? No logo ní sọ bẹ́ẹ̀. No express kan ní igbó ló máa lọ because èmi understand. So wọ́n náà ń support àwọn nǹkan tó wà immoral so ó ń rain ní sàbí nǹkan tó ń trend ní sin so that makes it right that justifies it. Babe náà kàn wáìn mi wọ́n mi máa ṣe orú nǹkan bẹ́ẹ̀. Ó jẹ̀bi ò bá wá wáìn mi wọ́n ti ẹ̀ ṣe láwàdà. Bẹ́ẹ̀ bí wọ́n tẹ́yìn ní nígbà náà. Pẹ̀lẹ́ bóyá bó ṣe jókòó yẹn pẹ̀lẹ́. Sorry. We get to the circle and just take it to the joke ko relax back. You no like ogun àlọ́mọ́. Kini? I don't understand. Nisu pẹ̀lẹ́ just hold on. Do this, abi? Just hold on. Show mo kan. Mo bọ̀. Ó mọ̀ kan. Okay, já calma. Kábíyèsí. Àní tí wọ́n bá gun ẹṣin kọjá nínú àwa olóyè ẹṣin yẹn ò ní fẹsẹ̀ kọ. Ọ̀tún fẹsẹ̀ kọ bí igbó olé ni a. Ṣé wàá rí gbogbo wa panupọ̀ wá ṣàdúrà fún ilé mi pé àsìkò
yín á tù lọ́rùn. Àṣẹ. Á tùbà á tùṣẹ. Ẹ ní tójú lẹ̀ mọ́lẹ̀. Ẹyẹ á ké bí ẹyẹ. Eku á ké bí eku. Ẹyẹ á ké bí ẹyẹ. Olórí níbo lẹ wá lọ láti aṣọ àti ìwọ náà gbogbo lórí wà. Bẹ́ẹ̀ là ń bi ni ṣe bí àwọn èèyàn mi tó dé ni mo ní kí n sáré lọ mú wá mi ìwà mọ̀ pé bí traffic ṣe rí láàrin ìlú yín sì ni. Ìlú ti yàtọ̀. Ẹ wò jú gbogbo ẹgbẹ́ ṣáàjú ọkọ̀ ìjókòó káwọn nígbà ṣe ń ṣe ẹlòmíì ló ṣàṣẹ ń ṣe lọ́jọ́ ayọ̀ yìí. Ẹ ṣe mi jókòó. Ta ni mò ń wò yìí? Abbey ni yẹn ní. Abbey. Yes. Àbí kò ṣe Abbey ni? Olórí. Kí ni? Àbí ṣe ìyàlẹ́nu fẹ́yìn náà ni. Ẹ wá ní sùúrù. Gbogbo wa la mọ̀ sí. Mọ̀ sí kí ni? Olórí àgbà. Ẹ tiẹ̀ ti kọ́kọ́ gbòkó tó rán olórí àgbà la gbọ́dọ̀ pè yín lásìkò. Olórí àgbà. Ìgbà wo lolórí di méjì sá? Olórí àgbà nǹkan òye ó di méjì kó kí ló bí láàfin mi wọ́n rí mẹ́wàá. 17 lu bò mí. Àǹtí Àjọbí ẹ gbà mí kẹ̀. Yé mo gbé. Rú lẹ máa ní o. Kábíyèsí. Abbey. Mama, ẹ wo kó ṣẹjọ́ mi náà. Ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe rò ó. I'm so sorry. Ẹ jọ̀ọ́ sá. Pèsè fibroid yẹn fún mi ti pọ̀ jù ní. Mo wò pé kí n gbówó yẹn sá lọ kí n fi lọ ṣe sójú. I'm so sorry. Ẹ dáríjì mi sá. O ti ṣe kí ni mo ṣe ṣé àìwálé ayé ni mo wálé ayé ni kí ló dé ṣé mi nìkan ni mo wà láyé ni ọmọ tá a torí ẹ̀ ń jìyà níwò tó jẹ́ pé mo bí ìyá fi ọ̀dá àrán pọ̀ ọjọ́ tá a bí ẹ akólù àfilé kan tí a fọ̀nà roka ìyàwó bá wa ṣe àjọyọ̀ ìwọ Má sọjọ́ fún yín. À ń torí ọ̀jà níta ló pariwo lẹ́ẹ̀kúlé òun nígbà tí mo gba owó cooperative pé kí n kàn dẹ̀ fi bó jẹ́ kẹ̀kẹ́ ni o ká máa yí gbogbo ẹ̀ mọ́ra wọn ká máa sanwó padà nítorí tiẹ̀ náà ni kí ni mò ń bá ká kí ni mò ń jẹ oúnjẹ mélòó mo fẹ́ jẹ bí ọdún ká wá gbọ́ pé ìwọ ọmọ tèmi bí ìwọ bí ọdún ló wá sọ èmi doni gbèsè o jí owó cooperative o sọ mí dáláìmọ̀ ṣe o sọ mí lẹ́nu ládùúgbò o sọ mí lẹ́nu ní cooperative níbo ló fẹ́ kí n yà sí kí ló fẹ́ kí n tún ṣe. máa ń lọ níta gbangba nàka burúkú ni Ọbaṣọlá nìyẹn onígbèsè aláìmoore bàbá olè èmi. Dádì mi ẹ jọ̀ọ́, má sọjọ́ fún yín ẹ jọ̀ọ́. ló ń fẹ́ sanjọ́ fún mi ṣé sátidé tí ó da àti jímọ̀ láti mọ̀ ọ̀nà wo ló fẹ́ gbà sanjọ́ fún mi nínú gbogbo ètò wà lẹ́yìn ní ìtò ẹgbọ́n ọmọ mi ó ń ralé fún bàbá ẹ̀ ní Dubai ó ń ralé káàkiri kàkà kí wọ́n ralé kó tún mi ṣe kó fún mi lọ́kàn balẹ̀ òun fòrò ẹ̀mí mi tí ó fẹ́ pa mí ni. ọ̀gẹ̀dẹ̀ burúkú ò yálù sán ọmọ burúkú ò yálù pa kí ni mo tún fẹ́ ṣe. Mr. Ọbaṣọlá kí lẹ̀ ń rò BP yín kàn rise ni a try láti control ẹ̀ kò ṣe control diastolic yín rise gan ni o and tẹ́ ẹ bá dẹ̀ ṣọ́ra ó lè lead sí heart attack àbí stroke. Take it easy. Bẹ́ẹ̀ni. You know you don't know. Well, ready? Ẹni sọ ẹni ní tọwọ́ ẹni dẹ́kọ̀. Àwọn tó dúró ti yín. Lọ́dún ló kọ rẹ̀ ọmọ mi ní. Ọmọ ọ̀gbà rẹ̀. Wọ́n ní bí òbá sí jì lájà tàbí jáde. Ẹ̀ṣẹ́ rí wọ́n lọ kọjá yìí ni wọ́n lọ gba gbọ́múlé láńtà
gbogbo cooperative ojú pọ̀ mọ́ra wọn ìrònú àti wá rówó ń san padà ó ń kó bá mi báyìí. ẹ pàrònú tì torí tí ẹ̀mí bá wà ni ẹ máa lè rí gbèsè san o ọlọ́run ò ní jẹ́ kẹ́mi yìí bọ̀ ẹ ṣàfọkàn ara yín balẹ̀ ẹ fọkàn ara yín balẹ̀ ṣe gbọ́. tí mo fẹ́ ṣe gan-an mo fẹ́ fọkàn balẹ̀ báyìí. Dádì mi ẹ fọkàn yín balẹ̀ ọlọ́run máa bá wa yanjú ẹ̀ a máa rí sàn. a máa rí sàn wọn là máa rí sàn mi ò lè jalè mi ò lè fọmọ ọlọ́mọ sẹ́só mi ò lè ṣe yàwúyàwó mi ò lè ṣe 419 níbo ni mo ti fẹ́ rówó náà san níbo ni mo fẹ́ rówó náà san. bàbá Kẹ́mi bàbá ẹni sùn Mr. Ọbáṣọlá. Dádì mi ní sùúrù. Kí ló ṣe wọ́n? Dádì mi. Pọ̀pọ̀ kí ló dé tọ́mọ yín gbọ̀n báyìí? Kí ló ṣẹlẹ̀? Dádì mi. Dókítà kí ló ṣẹlẹ̀? Kí ló dé tẹ́ ṣe ń tẹ̀ wọ́n bẹ́yẹn náà? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Dádì mi, kí ló dé? Ẹ sọ̀rọ̀. We lost him. Kò yé mi, òyìnbó wo nìyẹn? We lost him. Ẹ kúrò náà. Dádì mi ẹ wojú mi. Ní sùúrù. Dádì mi ẹ wojú mi, a máa sọ ní sùúrù. Dádì mi ẹ wojú mi. Ní sùúrù. Ẹ wo mi. Hello. Yes, ta ló ń sọ̀rọ̀. Ẹ̀yin ni. Hello. Kí ló fẹ́ ṣe? Nígbà tó bá pariwo ń sìn ín, bá ń pọ́ sígbà tó bá pariwo, kí ni mo máa sọ? Kí ni mo máa jẹ́ kí n tẹ́lẹ̀ wọn tó nífẹ̀ẹ́ mi báyọ̀ lọ́hùn? Irú ìbàjẹ́ wo ni mo ṣe yìí náà? Obìnrin yìí ò kì í ṣe ẹni tí ó yẹ kí n ṣerú nǹkan báyìí fún. Báwo ni mo ṣe fẹ́ bọ́ nínú ẹ̀? Ó dàbí ìgbà tí èèyàn bá gbé ọ̀bẹ léèyàn lọ́rùn mi. Ṣùgbọ́n tí mo bá rántí ọ̀rọ̀ tí bàbá mi máa ń sọ fún mi, ó ní Ọlọ́run ò kì í sọ̀kalẹ̀ láti òkè láti ran èèyàn lọ́wọ́. Àwọn èèyàn ló máa rán.
fẹ́ bá yín sọ̀rọ̀ kan ni mà. Kí ni? Mo fẹ́ máa lọ sí family house for every weekend ni. Ṣé kò sí ṣe? Kò sí nǹkan kan. Ó kàn jẹ́ pé ẹ mọ̀ pé àtìgbà tí dáàdì ti kú mi ò lọ síbẹ̀, wọ́n wà worried pé ibi tí mo wà mi ò tiẹ̀ bójú wẹ̀yìn, so mo wò pé kí n máa lọ every weekend so that màá lè máa fara mọ́ wọn díẹ̀díẹ̀ mọ́. Okay, no problem. It's fine. Ṣé ẹ ní ìdẹ́ni tó? Ó ṣí. Ó dára. Ó dára. Àtàrà mo ṣàtì ń bẹ̀. Kí má bínú. Ó gbówó mi lọ fún good 4 days, ó ní kò sí network, ó ń parọ́. Ó ń ṣe bẹ́ẹ̀ fẹ́ mi o. Well, ẹ má bínú. Mo sáré yá owó yẹn ni. Ó yá owó tèmi lò. Má máa yá owó mi lò mọ́. Ẹ má bínú. Ẹ má bínú. Anyway, má lọ máa pè ẹ́. Just like that. Èmi rò bóyá client ti wà ń lè nínú. Má lọ, mo fẹ́ báyàn pàtàkì sọ̀rọ̀. Ṣé mi náà wà kí n ṣèyàn pàtàkì ni? Mo ní mo máa pè ẹ́ kó máa lọ. Abbey, má bínú jàre. Anyway, mo ní ṣe ńlá fún ẹ. Ṣé tó dẹ̀ máa ṣe understand? Client ẹ wà ní room 206. Yes. So please just make him comfortable very well, okay? I trust you. Kò sí problem. But should make sense. Because man annoying. Ó ṣe mí báṣubàṣu. Gbogbo ara ló ṣe ń ro mí gan di báyìí. Mi ò tiẹ̀ like man ọ̀hún gan ara. Why? Besides, ó dà pé a máa reconsider percentage wa yẹn. How? 60-40 yẹn mi ṣọ́ọ̀pù máa pè mí. Mi mọ̀ pé ṣe ẹ̀rí báyìí náà. 60-40 yẹn mo rò pé ká ṣe ní 70-30. Mi mọ̀ pé ṣe ẹ̀rí báyìí gbogbo ara ló ń ro mí látànà. Yẹn ṣọ̀ máa rògùn wọn máa ṣe fún wa. Wá kí ló ń ṣẹlẹ̀? Báwo ló ṣe fẹ́ máa fọ́ lálẹ́ fún mi? Ìwọ tó ń ṣe mú débí lánàá. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ló máa ṣe yìí. Ó sọ fún pé 70-30, 60-40 níṣẹ́ tèmi. Kò sí problem, máa pe Jennifer. Ó tún fẹ́ gba fóònù lọ́wọ́ mi. Ní sùúrù kò tó yẹn àti má tètè bí. Ìgbà tó dẹ̀ sọ pé ká máa ṣe nǹkan tí mo ṣe 60-40, ó fẹ́ máa lálẹ́ fún mi. Iṣẹ́ tí mo ti ń ṣe ti pẹ́ tó fẹ́ pé àná alánà ọkàn mú ẹ wá lánàá. Ó tún fẹ́ ṣẹlẹ̀ kejì òun lálẹ́ fẹ́ mi. Owó tí wọ́n nìkan gbà lánàá yẹn, owó oṣù ẹlòmíì ní nàá. Ó dẹ̀ wá ń sọ fún mi pé ká máa ṣe 70-30, 70-30, 60-40 ni máa bẹ́ẹ̀ ṣe. Ṣorí jẹ́ ìsọ̀kan fún ẹ torí pé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣe yìí tó bá ti tó time ó máa mú ẹ lára iṣẹ́ tó wà pa ni wà á ti understand ẹ̀ wà addicted to it gan tó máa dùn. Ọmọ máa ṣe normal fún mi o. Mo ṣáà ti sọ fún mi mo ṣáà ti mọ rúùmù tó wà lọ ó ṣe dáadáa ọ̀dẹ̀ máa ṣe 60-40 jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ for life lèmi àti ìjọ lẹ́kọ̀ọ́ happy wonder. Abbey. Sir. Daddy, ṣé iná máa ṣe orúkọ báyìí? Èmi náà mo ṣe bẹ̀rẹ̀. You understand? This is interesting. So, ìwọ náà ń tó ń ṣe rè? No, sir. I started yesterday. Ọlọ́run. So, ìwọ bẹ̀rẹ̀ lánàá. Èmi bẹ̀rẹ̀ lénìí. Ṣé o náà rí pé Ọlọ́run ti kọ pé èmi àti àmà kò yẹ? We are meant to be together. No, sir. Ẹ̀rọ lélẹ́yìí. I'm just doing this for money. For money? I will get it. You will get it. Ẹ jọ̀ọ́ sir, jẹ́ kí n lọ bẹ́ẹ̀ lómi. Ẹlòmíì báwo? Má lọ bẹ́ẹ̀ lómi. Bẹ́ẹ̀ lómi kò yé ẹ bẹ́ẹ̀ yẹn. This is destiny. Ọlọ́run ṣe kọ́ ni. Wà á bára. Abbey.
Ibo ló ń lọ? Kí ló fẹ́ kún? Torí gbèsè tí mo jẹ ni mo ṣe ń ṣe nǹkan tí mo ń ṣe yìí. Ẹ jọ̀ọ́ sá, mi fẹ́ kí mọ́mọ́ àgbọ̀n pa ìjọ. Gbèsè èlò? Ó ti accumulate di 800,000. 800,000? Yes, sir. Okay. Send the account details to me. I'll send the one else here. Okay, sir. Oh, what's your right? And it's done. Ó ti wọlé, sir. Ẹ ṣé gan, sir. Thank you, sir. Thank you. Abbey. Ó dẹ̀ borí wọlé. Borí wọlé kémi àti ẹ máa fẹ́ra. Kájọ máa bára wa jáde, kájọ máa enjoy ara wa. Máa dẹ̀ tọ́jú ẹ o. Ọ̀nà máa tọ́jú ẹ. I'll take care of you. Never. Ẹ má sọ mí dá láìmoore. Pẹ̀lú bí mo máa ṣe mú mi bí ọmọ. Ẹ jọ̀ọ́, sir. I can't do this. Ẹ jọ̀ọ́, sir. Please. Abbey. Ẹ jọ̀ọ́. Ẹ ṣé. Abbey. Ẹ ṣé, sir. Abbey. So, can I go to look at something? I missed my period, so I went for a pregnancy test, and it came out positive. Ewo, what's lóyún? Okay. Oti lóyún. Right. Abbey mi ni lóyún. Ṣebí ẹ̀yin nìkan ni mo bá ṣe tí mi ò lo condom. And you said you like it raw. Flesh to flesh ló kàn pariwo. Ewo, mo ti dáràn. That's true. That's true. Well, that's not a problem. I mean, you know, she's back now. Why not evacuate me? Evacuate? Me ò lè ṣẹ́yìn. I don't understand. Why don't she get shame? Mi ò lè ṣẹ́yìn. Ẹ mọ̀ kó mo ti ṣe fibroid operation. And the doctor has warned me pé tí má fi lè lóyún kí má tiẹ̀ bother láti ṣe because anything lè ṣẹlẹ̀ sí mi. Wàhálà lè lè báyìí o. So, àjẹ́ pé wàá fi sílẹ̀ ni. Okay, but kí la fẹ́ ṣe? Tí mo máa bá gbọ́, báwo ni wọ́n ṣe máa fi hàn? Níbo mo máa ti sọ fún ọ pé mo ti róyún? Ọ̀rẹ́, màá mọ nǹkan tí màá ṣe sí. Ìyá rẹ̀ dáadáa o, ẹ̀rọ o. Now, mo fẹ́ kó act kó ṣe gẹ́gẹ́ bí ọkọ fún ọmọ mi yìí. Ẹ̀gbọ́n, kò lè work. Kò lè work, ẹ̀gbọ́n. Ẹ má bínú. Ẹ mọ̀ kó tẹ̀ ń propose yìí ni. Kí n act bíi pé ebi mo fún yàn lóyún bí ọkọ ẹ̀. Ẹ̀gbọ́n, mo ní I get my babe now. Kẹ́ fẹ́ kí babe mi máa rò. Ó lè ba relationship tèmi náà jáde kí n. Farabalẹ̀, ó máa work. Jẹ́ sọ bó ṣe máa work fún ẹ. Then to need láti understand wípé tí mo propose mi ò ní o fẹ́. Mi ò ní o fẹ́ sílé. It's a short term contract. Gbàdé short term contract. Wà á kàn àǹtí mo sọ ọgbọ́n tí mo sọ mo ní wà á act
Do you understand? Then only fiancé about ya, I was in any fiancé. Fine boy, I do find to go on the meji better. Then, what if make it fine boy nothing to do more? Who ni? Abi? So fue. Ma so wo gidi fún ẹ tó pé wàá tún lè fi tọ́jú ọmọ ẹ dáadáa. Wàá fi maintain ọmọ ẹ kò yẹ bẹ́ẹ̀. It's just a short term thing. And pabambari ẹ ní wípé I will be indebted to you for life. Oh no. I will think about it. You think about it? Oh, yeah, well. Chop it, don't worry. Ìgbà wo ni gbogbo nǹkan tó pọ̀ tó ìṣẹ̀lẹ̀ sí mi ò mọ̀ sí? Ọba gba lórí ohun gbogbo. Ìyẹn ní pé gbogbo yín pàdé àpòpọ̀ láti bà tèmi jẹ́ ni. Pẹ́ẹ́rẹ́ o. Adébọ̀wálé, ní gbogbo bí mo ṣe ṣe tó nínú ìgbéyàwó wa yìí, nǹkan tó fẹ́ fi sọ fún mi rẹ̀. Gbà lẹ́nu. Kò sí ìfúnfún lábẹ́ ọ̀run. Olórí ẹ̀dá. Olórí ẹ̀dá. Ẹ ṣe sùúrù. Tètè lọ fún ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní ṣe ó yá máa tẹ̀lé. Ilé náà ti pọ̀ jù. Abbey. Tètè tẹ̀lé fún ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní ṣe. Ẹ̀rí pé àfi tutù. Kódà ogun parí. Àlàáfíà wa jọba sáàfin ọba wa. Ogun parí. Ta ló lè pé irú èyí ò yẹ ni? Ta ló lè pé irú èyí ò yẹ ni? Ọba wa ń dára bí àwọn òyìnbó. Ta ló lè pé irú èyí ò yẹ ni? Ìyá mi, àwọn bàbá wa tún máa ń kọ orin kan nírú àsìkò yìí. Gbogbo ṣe ń kọ́ ni wọ́n ní àfin dára àfin dára tìyálé tìyàwó wọn kó ra pọ̀ ó yẹ ní àfin dára. Ẹ̀wọ̀n létí kan tí ẹ̀ yẹ orí jàre bó ṣe dáa náà nìyẹn. Kódà gbogbo ẹ̀ ń dùn ni. Bínú tèmi gan ṣe ń dùn tó, mo ti pe Jet Li àti Jackson àbúrò ẹ̀ tí wọ́n jọ ní TikTok àti Instagram wípé ọba wa tuntun ti dé o, gbogbo ẹ̀ dẹ̀ ń dùn, inú gbogbo ẹ̀ dẹ̀ ń dùn ni. Wọ́n wá ní kí n ya fọ́tò gba kí n tún fi ránṣẹ́. Ó máa lọ sórí TikTok àti Instagram. Ẹ jẹ́ ká dìde ká fídíò. Kábíyèsí gbogbo wọn. Kọjọ́. Ẹ tún ti bẹ̀rẹ̀. Àbí? Ìjọ kìíní àná ìyí tẹ́ ẹ yà àmọ́ ibi tó já sí o. Àbí? Instagram kọ́ ló pa kábíyèsí. Ṣàgámù. Ẹ jẹ́ àyà pẹ̀lú wọn. Èèwọ̀. Wo má ro towó o torí mo mọ̀ pé Ìbàdàn lọ ti wá ọ ti ráwọn olówó ọ ti rọ́lọ́lá sórí mi tí mo wà ń bí báyìí nítorí àti yọ̀gbéraga kúrò lọ́lọ́run fífi mí bí o Ọlọ́run kẹ́mi ó kẹ́mi dáa èmi ní ó dá àyàn mọ̀ ó sáà rí mi lórí bílé bá san ni àwọ̀lá àti rí wò ń wò ọ̀rọ̀ ọmọkùnrin ọ sì rẹ́yìn ọ̀rẹ́yìn àbí òtìwọ́ ṣẹ̀wọ̀ náà rẹ́yìn ní ìsìn bẹ́ẹ̀ pé ẹ̀ ń lọ pàdé. ẹnu èsì lára fọ́ọ̀kìmù ó tún ti ranjú mọ́ ọmọ yìí lẹ́nu ṣe tí ń wá kíyà rẹ̀ yìí ó tún ti ranjú mọ́ àìkí olójú kò mú ọ lọ wọ́n fi sí ọ ni èwo lo ní tó ìtọ́jú ìwọ tó ń gbowó oúnjẹ o ò ní kọ́bọ̀ lọ ò ní sẹ́lò ò ní kankan lọ bó ṣe wà náà lọ wa ó sì ń dáràn sí mi lọ́rùn káàkiri ó mọ́mọ́ gbé gbọ́n ti wẹ́nu ẹ̀ má dojú yọ lọ́nìí. bàbá ìkìyà ẹ má dá sọ́rọ̀ olólùfẹ́ méjì. ta ló lólùfẹ́ rẹ̀ ìwọ ọmọ mẹ́ta ìyàwó méjì ni o. Look into my eyes, just know how I feel, 'cause I love you. Àbọ̀ kí ló ń sọ fún mi náà?
picture wa lele náà picture wa ni mò ń wò yín náà conjugal bliss ṣé o mọ̀ nǹkan tó ń jẹ́ conjugal bliss ní. Káyọ̀ Simke 2023 pọ̀pọ̀ Simi àti Káyọ̀. ó de ní sùúrù kò yẹ kí n explain fún ẹ. Kí ló ṣẹlẹ̀? Dadi kí ló ṣẹlẹ̀ náà sọ fún mi. Sọ mi kí ló ṣẹlẹ̀ bọ̀bọ̀ kí ló ṣẹlẹ̀ náà. Kí ló ṣẹlẹ̀ náà. Hold on. Káyọ̀. We are here to surprise you. Today is your wedding. Yeah. Káyọ̀, calm down. Káyọ̀, what now? Calm down now. No, you must surprise me. Tell me, I don't want surprise. Káyọ̀. Calm down. We are okay. This your wife. It's a surprise, okay? It's our wedding day. Happy married life, baby. Ìyàwó ẹ̀, what is it? Yeah. Káyọ̀ náà. Ẹni tí rí ọlá kò orí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ọ̀rọ̀ run. Ṣé lóòótọ́ ni ìjọba máa ti blue hibiscus pa nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀? No, we are not closing our school. I would like the parents or guardians of the students to acknowledge their presence. Tenny Benson. Present. These 7 children in our school created an exclusive WhatsApp group and call it the Pink Berets. Jẹ́ kí n introduce ẹ sí WhatsApp group kan. Is it our school group? It's a school thing, right? No, it's not. Because we have no teaching staff, no non-teaching staff, no adults in that group created. We need a school group when we are talking about fun. Ìwọ ni gbogbo wàhálà ìjọba yìí. School àwọn ọmọ olówó yìí ni gbogbo nǹkan máa máa ti ń ṣẹlẹ̀. Wọ́n mọ̀ pé kò lè já kọ̀ọ̀kan kò ń ṣe kejì. Kí ló dé? Kò ń ṣe ọ̀rọ̀ school àwọn ọmọ olówó nìkan. Gbogbo school ní láyé tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ lérò pé ọmọdé ò kì í ṣẹ̀wọ̀n. But there is a place called Juvenile Remand Home. It's like a prison for kids. The school authority demands that you see the contents of your phone. Kemi, is that going to be a problem? Calvin, have you ever played a game called The Special Place? No, sir. Have you ever played a game called The Special Place? No, ma. Have you ever heard of the Pink Beret? Yóò bá nídìí obìnrin kan ìjẹ́ kú gbóni. Àwọn afọbajẹ ni mò ń dúró dè kí wọ́n wá dúró wájú mi báyìí kí wọ́n sọ pé Adérìnọlá mi ó ti rìn. Kí ló dé tẹ́ ẹgbẹ́kẹ́ tó wá ṣiṣẹ́ ẹrú yín? Àwọn ò ṣiṣẹ́ ẹrú fún ẹnikẹ́ni mọ́. Ẹ ṣe kí ni mọ́? Bí ìkọ̀ọ̀kan nú àwọn ẹrú wọn ò bá ṣiṣẹ́ dáadáa kò sóúnjẹ fún ni o wọn ò lè wá jẹ mí lówó kó tí mo máa ṣiṣẹ́ mi o. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ọmọ náà gbà ní dá mi ní o. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ó jẹ́ ọmọ tá a bí nílé ọgbọ́n ó dẹ̀ dàgbà sílé ìmọ̀ àtọgbọ́n àti ìmọ̀ gbogbo ẹ̀ ló pé sí lára. Wọ́n ti fi ilé tí Ọlọ́run ọba jogún fún wa ilé ọlá wọ́n ti fi hàn èmi o. Mo ní kí wá mú ẹ̀yin méjèèjì tó kù ẹ jẹ́ ká máa lọ. Ọ̀rẹ́ mi ọba lọ́làdà bóun lè ṣe ṣe ọ̀nà owó lẹ́gbẹ̀gbà ibo lè fi sí bóun ló ṣe rìn. Wọ́n kúkú fi ikú ṣàgbà yín. Èmi ń pè yín torí àìlera bàbá tó bí èmi àti yín ẹ̀yin ò gbé ìpè àṣé ló sọ ní pé àgbà ọkọ gbọ́n tí kì í bá ṣe pé ẹ jẹ́ ilé ayé síwájú ó yẹ kí n mọ̀. Ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ o àfi kí ọmọ mi kó padà wálé kó wá gorí ìtẹ́ bàbá rẹ̀ láì ṣe bẹ́ẹ̀ inú yìí ò ní rọgbọ o. Tani Kabe, Tani Kabe.
Ìṣòro